Ẹ̀yin èèyàn mi, ogun ayé kò ní mú wa. Ogun ayé ò ní mú wa o, kò ní mú wa, kò ní mú iṣẹ́ wa, kò ní mú ọmọ wa, kò ní mú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o. Kí èèyàn máa ríran lójú àlá, kó lálàá síra ẹ̀. Kódà bó bá lá sẹ́nìkan tó rí pé eégún ń lé. Eégún yẹn torí àlàyé ń bẹ ńbẹ̀ o. Bí eégún bá léèyàn tó bá yàn bẹ́ẹ̀ pọ̀ láwùjọ àwọn èèyàn, eégún wà náà yàn. Àkọ́kọ́ náà kọ́kọ́ kíyèsára. Gbogbo ohun tí bá jẹ́ mọ́ nǹkan àjọṣepọ̀ tó pẹ́ bá pọ̀ ńbẹ̀ eégún bá nà yín. Gbogbo ohun tí jẹ́ àjọṣepọ̀ àwọn ènìyàn kọ́ ọ mọ̀ pé tó bá ti ṣe àbámọ̀ burúkú ní ọgbẹ̀yìn rẹ̀. Kò sì ṣe lára àyànmọ́ lọ́wà, ogun ayé ni. Eégún wá póríṣiríṣi torí kò yí àwọn ènìyàn ṣùgbọ́n yí àwọn bàbá wa ńlé àwọn ọ̀jọ̀gbọ́n. Ní ìgbà wáṣẹ̀, eégún ará ọ̀run ni wọ́n ń pè. Kódà níjọ́un tí àgbàlagbà bá ṣaláìsí nílẹ̀ Yorùbá, wọn ó gbé eégún jáde fún, wọn ó pe òkú yẹn jáde. Yóò jáde bí eégún, wọ́n máa ń ṣe àrò òkú níjọ́un. Eégún náà jáde, táwọn yóò wá padà wá wọlẹ̀, yóò wọlé padà. Wọ́n ti gbàgbé pé ẹnìyẹn ti lọ́nu, wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n fi eégún yẹn sọ̀rọ̀ fún un. Ṣé wàá rí eégún póríṣiríṣi? Àlàyé tí mo fẹ́ ṣe nípa eégún pé oríṣiríṣi kì í ṣe pé bóyá eégún alágọ̀, eégún alátẹ, eégún ẹlẹ́rù, eégún òrèbé, eégún ọdẹ, eégún kúndúke, ìyẹn kí mò ń sọ. Eégún póríṣiríṣi torí eégún ọdẹ ń bẹ, kódà eégún àwọn ẹlẹgbẹ́ ń bẹ tó jẹ́ pé yóò múra gẹ́gẹ́ bí obìnrin. Eégún àwọn ẹlẹgbẹ́ ń bẹ, eégún etí yẹrí ń bẹ. Òdòdó ni ìjọ mọ báwọn ọmọ kéékèèké ṣeré níjọ́ wàná, eégún etí yẹrí ń bẹ. Àmọ́ gbogbo àwọn eégún wọ̀nyí ó ní bí wọ́n ṣe pè lọ́dọ̀ àwọn àgbàlagbà. Eégún póríṣiríṣi, eégún tó wà ó tó bí oríṣi mẹ́ta léè tí àwọn bàbá wa fi yé èmi tó jẹ́ bàbá tó bí èmi, bàbá wa Ìgbẹ̀jì àgbà. Bí wọ́n bá fẹ́ la eégún, kódà lọ́dọ̀ àwọn bàbá tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú mọ̀ Ifá tó jẹ́ babaláwo tí kì í ṣe babaláriwo, àwọn ọ̀jọ̀gbọ́n ìmọ̀jìnlẹ̀ Yorùbá, àwọn ni babaláwo. Ẹni babaláwo èéfín pàlọ́, babaláwo ò gbọ́dọ̀ pàlọ́, babaláwo tó bá kẹ́kọ̀ọ́ Fá kò gbọ́dọ̀ bá wọn pàlọ́, èèwọ̀ ni. Tọ́ bí wọ́n bá ń kẹ́fí pé wọ́n dáfá fún yàn àbí wọ́n dá ọ̀pẹ̀lẹ̀ ni tí kì í ṣe Fá àkúdá nífà kínní, wọ́n bá rí pé wọ́n bẹ́ Ifá yìí kùn àbí Ifá dúró, Ifá rí tí ó wì. Àlàyé ń bẹ tí Ifá fẹ́ ṣe, wọ́n wà fẹsẹ̀ tọ́, wọ́n wà lé, wọ́n lé ń bò, wọ́n fi ránṣẹ́ lé. Ṣé ará ọ̀run níjà ni àbárá ayé? Ní abala ará ọ̀run ni. Tọ́ ẹ bá ti lé pé ṣé ìyá rẹ̀ tó ti kú ni àbí bàbá tí ò ṣe yún, wọ́n wà lé. Orò ni, eégún ni, òun ní ṣera rẹ̀ ni, ìjà yìí ọwọ́ aráyé ni. Tí a bá ti Ifá bá sọ pé wọ́n ayé ni, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe lé. Bí wọ́n bá sọ pé ará ọ̀run ni, wọ́n á máa lé. Òṣàlá ni, kìnní kan ni. Ifá gan ni pa tí Ifá bá wá mú, tí Ifá bá wá mú eégún, àgbàláwo ni wọ́n wà lé. Eégún orí odó ni. Eégún orí odó là á pe Ṣàngó. Ẹ rí i pé Ṣàngó náà bá fẹ́ jáde lẹ́yìn pé yóò ṣí ojúlẹ̀, ẹ̀kú Ṣàngó ń bẹ lọ́tọ̀ tóun náà máa dá. Yàtọ̀ sí pé Ṣàngó ń rọ́ṣọ, Ṣàngó náà máa gbé eégún jáde, eégún Ṣàngó ń jáde. Kódà níjọ́ àná táwa wà kéékèèké, bí Ṣàngó bá jáde oríṣiríṣi nǹkan àràmàǹdà ni Ṣàngó máa ń ṣe. Ṣàngó ọjọ́un ó lè kí ìlú bọ́ra ẹ̀ nínú tí ó jáde lódì kejì, ọmọ ìjókòó lórí ìlú táwa gbọ́njú bá tí ì sàbámọ́dá pé bóyá fẹ́ẹ̀kì. Níjọ́ àná Ṣàngó ìyanu báyìí iná ó sì mọ jáde yàtọ̀ sí iná pásipás tí èsè náà àdọ́gbọ́n sí láyé ìsìn. Iná gidi tí ó mọ jáde lẹ́nu Ṣàngó gidi báyìí. Tọ́ níjọ́ àná sì rèé Ṣàngó a máa tọwọ́ bọnú àrò náà báyìí tí ì ṣe pé bóyá àwa tá a jẹ́ ọmọ kékeré yìí náà, àwa torí pé bàbá wa adóṣù Ṣàngó ni wọ́n nílé wa. Ní àjà ni wọ́n gbé ẹ̀kú eégún Ṣàngó sí nílé tiwa, àwọn bàbá wa adóṣù Ṣàngó ni wọ́n lé wa. Ibẹ̀ lèmi ti rí àṣírí pé kò sí òòṣà jìgìjìgì èèyàn jìgìjìgì ní mẹ́ńbẹ̀. Tí wọ́n bá gbé kínní gbẹ̀mí náà máa lọ gbàjà ńgbà mọ́ wa kékeré tí n bá ti fi kínní tí n bá ti fi sára báyìí bí mo bá fọwọ́ bọ náà kò ní jó mi. Tó náà kọ́ ni wípé eégún Ṣàngó ń bẹ ni bàbá wa wọ́n pè ní eégún orí odó. Tọ́ àwọn ìyá mi gan pa eégún làwọn náà tó tó fún ayé o, tó tó fún Ọlọ́run, ìbọn Ọlọ́run bènìyàn ìbẹ̀yìn tọ́láyé o. Wọn ò fa sọ yamáyé lára mọ́ ń ṣàlàyé yín fún àwọn ọmọ ènìyàn ni o.
kí wọ́n lè bá yé wọn pé ẹ̀ ń bẹ Olódùmarè dá yín. tọ́ eégún àwọn ìyá mi ń bẹ kó tó wá kan eégún Iléṣàyìn. eégún Iléṣàyìn ni gbogbo èèyàn mọ̀ léégún tí jáde tí gbogbo èèyàn rí. tó o bá lálàá ní tí mo fẹ́ fàlà tí mo fi ṣàlàyé ni pé eégún Iléṣàyìn àlàyé tó wà ń bẹ ni pé ìní gbogbo èèyàn mọ̀ àmọ́ tó bá fẹ́ lálàá lójú oorun ó lè jẹ́ pé eégún Iléṣàyìn ló rí kọjá wípé Ṣàngó ní ń jà. Ṣàngó ni wọ́n rán láburú sí ọ̀hún, a máa rán Ṣàngó sí yẹn o. béèyàn bá lọ rèé gbé nǹkan ní nǹkan níjọ́hun ni wọ́n á sì pawó dà sí, wọ́n á sì rán Ṣàngó sí pé kọ́ lọ rèé pa ẹni tó bá gbé nǹkan ọ̀hún, àrà ó sì sán, yóò sì gbé ní tó gbé yóò gbélé láyà. ẹni bá ní kò sí ṣẹ̀ṣe kọ́ bọ́ ta kọjá mi, ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ti gbúrò rẹ̀ rí ibi Ṣàngó ti jà. kódà Ṣàngó a máa pagi igi tútù ó sì máa jóná. tọ́ ìwà a sì máa rán Ṣàngó síyàn, wọ́n a máa rán Ṣàngó síyàn o. tọ́ wọ́n a máa rán síyàn lójú oorun, wọ́n a sì máa rán síyàn lójú ayé. àtọ́fà náà a sì máa fà á kéèyàn lọ kọlu ẹni tájò Ṣàngó ń bẹ lára rẹ̀. pé ìwọ ẹni tó bá ṣàṣì mi kí Ṣàngó pa, gbogbo àjò tó bá ti ní bí ẹdùn àrá nǹkan kan nú, béèyàn bá ṣàṣìrú ẹni bẹ́ẹ̀ Ṣàngó lè pa àbíkọ́ mọ́ lálàá pé eégún lé lójú oorun. àlàyé tó wà ń bẹ ni pé bí ọba wà nílé iṣẹ́ kan tí ọ̀gá rẹ tàbí ẹni tó gbéṣẹ́ fún ọ bá lágbára jù ọ lọ nínú ẹ̀mí tó yìnbó pè ní spiritual, lápèjúwe bóyá bí wọ́n ṣe bí èmi nísìnyí, èmi ò wáyà sí ìdíṣẹ́ bàbá mi, mi ò ṣiṣẹ́ ṣègùn, mo lọ jẹ àkántáǹtì, tàbí ọmọ rú mi nísìnyí tọ́jà yunifásitì tàbí tó lọ bìkan kó wá di alákọ̀wé kéèyàn ọmọ mọ̀ kó gbéṣẹ́ fún yàn kó wá jàǹbá rẹ̀. ìtọ́jú sì ń bẹ lára ọmọ òun, ìtọ́jú sì ń bẹ lára ó lè mọ jégún ọmọ ilé lójú oorun bí ọba tètè wá nǹkan ṣe sí ń lọ bí ó kó rọ́bà nu. bí èèyàn bá eégún bá níyàn lójú oorun a máa fa ikú òjijì, a máa fa kí sẹ́yìn òkú lójijì torí eégún ò ní jókòó mọ́ padà wọlé padà, a máa fa kí ìràwọ̀ èèyàn tí ń bẹ lóde kọ́ wọ́ọ̀kù padà. àwọn eégún ojú oorun ewu tó wà ń bẹ ọ̀pọ̀ kéèyàn lọ́la pé òun rí eégún lójú, ó lè sì lè jẹ́ pé àwọn ẹ̀yà mi ni wọ́n ń dẹ sí ìwọ̀n a máa rán àwọn àgbà síyàn tí wọ́n pèsè lálẹ́. ẹ̀ ń bá ní kò sí nǹkan Yorùbá ó dàbí ẹni pé lójú mi o ìlé wípé ń tanra rẹ̀ tọ́lẹ́ lómi ọ̀tara ẹ̀ ń ta àwọn èèyàn ni. ẹni tí wọ́n tẹ́ bá wà ń tàn kan ọmọ tara rẹ̀ làwọn ọmọ sọ nílẹ̀ Yorùbá pé tẹ́ bá ń tàn ọ́ wọ́n tàbẹ́là. nígbà tí èèyàn bá sọ pé kò sí ìṣẹ̀ṣe, kò sí nǹkan ìbílẹ̀, ìgbà wáṣẹ̀ ń jọ gbogbo tá a bá wá ń ṣe àdádálẹ̀ kankan ni èmi ò bá wọn fẹnu mi sọ o, torí èyí tó sojú mi kòró tí ì ṣe pé mo bá núwè, kì í ṣe pé wọ́n sọ ń tà fún mi tí mo rí tó wọnú ọpọlọ mi tí mo rí báyìí, ó wà nínú nǹkan tí àwọn bàbá wa ń ṣe ń jọun. ẹ rí ní àbálálà wípé òun rí eégún lójú oorun, ó lè jẹ́ pé àwọn ìyá mi ní bá a jà, ìjà àwọn àgbàlagbà a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wọn a máa, ó lè jẹ́ pé wọ́n rán sí pé wọ́n rán wọn sí kí wọ́n pa tàbí kí wọ́n pín jẹ. báwọn ìyá mi bá sì ń bá yẹn jà tó bá pèsè rẹ̀ ní wọ́n bá fẹ́ dojúkọ eré bí àwàdà ni ó pè é. lẹ́yìn ìgbà tó lọ́la tó ló ń gbàdúrà sí tó lọ tán kò ní mọ̀ nǹkan bá yí bírí gbogbo tí ń rí náà rí tẹ́lẹ̀ kò ní rí náà rí mọ́. ìtòhun náà ń rí lóore orí ò ní rí òun náà mọ́. ṣé ẹ mọ̀ pé bí ẹ bá ti daṣọ bo bí eégún bá daṣọ borí ẹni tí eégún bá rí ló kù, eégún ẹni ẹyin ò ní rí ẹni tí ń bẹnu eégún ẹ̀ kú. so oore ò ní rí náà rí ó ń tì mọ́ kéèyàn ó múra sí ọ̀rọ̀ ìrìn àjò rẹ̀ ni. ó túmọ̀ sí pé tí mo fẹ́ atótó mi tí mo fẹ́ kó yí àwọn èèyàn wa nítorí tó jẹ́ àròyé mi ọ̀pọ̀ èdè ò yí àwọn èèyàn mọ́. a ti da ẹ̀sìn papọ̀ másà kéèyàn lálà lójú oorun kó régún kó sọ pé kò sí yọnu kankan mo ti praise nìkan àdúrà ń gbà o. ṣùgbọ́n ìbí tá a bí ni ó yàtọ̀ sí ìbí tá a bí aláwọ̀ funfun o. àwọn náà wọ́n sì mẹ́sìn wá fún wa. mi ò sọ̀rọ̀ ẹ̀sìn, ìyìn sọ pé ẹ̀sìn kankan ò dáa, ìyìn sọ pé ẹ̀sìn ìbílẹ̀ dáa tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì ló dáa àbí ẹ̀sìn mùsùlùmí rárá o. àmọ́ mò ń sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ń jọ̀wọ́n àtìgbà wáṣẹ̀ wípé àwọn bàbá wa gbọ́n ẹ máa rántí gbogbo ọmọ tó bá sọ pé ẹnu bàbá òun rùn ẹ kíyèsí ó kù díẹ̀ káàtó. èmi ń tèmi o, èmi ò pé kó o ṣe bíi tèmi o, ṣùgbọ́n èmi ò ṣe bíi bàbá mi, ìwọ ló mọ̀ bọ́ọ̀ bá lè ṣe bíi bàbá rẹ wọ́n máa fi búyàn, ò lè ṣe bíi bàbá rẹ, ò lè ṣe bíi bàbá rẹ. èyí tí a bá rí i pé ẹyọ àlébù rẹ̀ ọ̀pọ̀ èèyàn ní ń da sọ́ọ̀bù tí wọ́n sọ fún yín pé ọ̀dà ẹ kíyèsára
ìwọ tó bá fẹ́ gbàdúrà tó rí wípé eégún lé ọ lójú oorun màdúrà tó gbà kó múra rẹ lélelele kìí ṣe nǹkan ẹ̀rọ wọ́ ìwọ bá pa ájò lọ́ọ́ bá ṣe gbìyànjú kó ṣáájò sí àmọ́ ẹni tí ń bá ń lálàá pé òun rí eégún lójú oorun sẹ́rí kí nìyẹn tó le gan sọ́nà kan ẹlòmíì fúnra rẹ̀ gẹ́gẹ́ lẹ́bùn àlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀bùn ń bẹ tó ọlọ́mbùn lẹ́bùn àlá irú ẹni bẹ́ẹ̀ bá lálàá pé òun tó ń rí eégún lójú oorun tí ẹ̀ ó tún lékele kan sí ó túmọ̀ sí wípé kò sí wọ́n ní kò láǹṣàyẹ̀wò omojútó rẹ̀ ni ẹ gbádùn mi dáadáa bí èèyàn bá wà ń lálàá pé eégún lè lójú oorun ẹ̀rí mo ti sọ fún yín pé ó lè jọ́pọ̀ owó àṣàsí ni ìsídàkọjẹ pé wọ́n lo ṣèfokùnfà wàhálà ń fúnra rẹ̀ kódà ẹlòmíì ń bẹ tó yẹ pé ní ìran àwọn eléégún ni wọ́n ṣùgbọ́n kì í ṣe ìran àkọ́kọ́ kápẹ́ òun ìran àkọ́kọ́ tí mo mí nínú ọmọ tó bàbá tó bí òun bàbá yẹn lè wà láyé ó lè ti lọ bàbá tó bàbá rẹ̀ bàbá tó bí bàbá òun ẹ̀rí pé ìpele bíi márùn-ún mọ̀ ń kálẹ̀ òun wọ́n lè jẹ́ léégún kéégún yóò ti wá parun ọ̀pọ̀lọpọ̀ eégún níjọ̀wọ̀n àná wọ́n ṣe gẹ́gẹ́ bí nǹkan agbára láti fi jagun láti fi ṣẹ́gun tí ìran ìyá fi ṣẹ́kù dòní Yorùbá ó sọ pé eégún Ọlọ́run ni o ẹ lọ wádìí wò nígbà wáṣẹ̀ èmi wádìí dáadáa ni kódà ilé kan ń bẹ ní lọ́dọ̀ wa lÓgbómọ̀ṣọ́ ń bí eégún kò gbọ́dọ̀ daṣọ borí wọbẹ̀ òòṣà kan ń bẹ nínú ilé yẹn tó jẹ́ pé kò gbọ́dọ̀ fojú ke eégún wọ́n máa gbé e lójú ogun ni ogun náà wọ́n sì ṣe débẹ̀ tẹ́ bá dé ojú ogun báyìí tẹ́ bá ti lè ṣe aṣọ lójú òòṣà yẹn gbogbo àwọn tó fẹ́ bá wọn jà ò ní rí mẹ́mọ́ wọn fọ́ lójú wọ́n kàn máa kó wọn bí ìgbà téèyàn kọjá nù kínní ni ẹ rí i pé agbára kan ni wọ́n wá débẹ̀ ara àwọn nǹkan tí ò jẹ́ kó gun ogún Ògbómọ̀ṣọ́ nù ọwọ́ adi ní ìsìn àwọn ọmọ ẹlẹ́yẹ wọ́n wá gba ẹ̀sìn wọ́n wá láwọn àwọn iṣẹ́ ọmọ ẹlẹ́yẹ mọ́ irú agbára tí ń bẹ tí ń fọ́ àwọn èèyàn lójú ogun sẹ́nu pé ẹ̀mí kan ni ẹ̀mí ẹ̀rí kan lára wọn kó jọ síbẹ̀ tí wọ́n fi ń wárà lọ́wọ́ níjọ̀wọ́ àná àwọn ọmọ wọn wá ṣe mọ́ káwọn ò ṣe mọ́ sẹ́nu pé wàhálà nù ẹ̀yẹ èèyàn mi tí wàhálà rẹ̀ bá dé sọ pé kò sí ní tipa àdúrà ọ̀ká o àmọ́ yóò ṣe wàhálà díẹ̀ o nítorí pé ìtọ́ bá lè là á fi wo ohun tó lé o ẹjẹ́ ìsọpàdúrà ọgbà o ṣùgbọ́n ẹjẹ́ ńlẹ̀ kan sí yín tí irin bá ti tẹ̀ irin tẹ̀ báyìí àwa mú igi àfi nà ìjẹyọ náà bí gbogbo omi tí ń sun jáde omi tí ń sun jáde a fẹ́ kó dí àwa ń ná dànù ó yẹ ká lọ dí orísun ibi títí ń jáde yẹn ni mo fi ń pòwe ni o níbi tó gún ti wà fún kálukú nu irú ẹni tó jẹ́ pé ìran wọn eléégún ni ọwọ́ alálà àwọn eégún lé lójú ọrùn ó yẹ kọ́kọ́ lọ rẹ̀ ọ sọ fún un wípé kó wọn padà lọ lé àwọn bọ́ ọba ti gbẹ̀sẹ̀ tó ò lè ṣe mọ́ kí sáwọn àgbààgbà bí ọba sáwọn àgbààgbà tó mọ̀ ń pa rẹ̀ nù lé yìí àwọn èèyàn tí ń ṣe eégún ọ̀tán kò ní ìdí nǹkan ọmọ ṣòṣà ó ẹ dákun torí Ọlọ́run ọmọ ilé báyìí ni mí bó lẹ́ẹ̀ ti ṣe ẹgbòwó ẹ lọ rèé ṣe ẹlòmíì torí ó lálàpọ̀ òun régún lójú oorun wàláhì kò rọmọ fídíò sí tòní ẹlòmíì torí pé lálàpọ̀ òun régún lójú oorun eégún nà lọ́rẹ́ ó sì tara rẹ̀ gbé àìsàn tí ọ̀bọ̀n bẹ̀ tó fi kú kò sí wá ní ìmọ̀ torí yóò kà láyé yóò kà lọ fírí kò ní kakún mo ti gbàdúrà sí ìgbà tí èrè aláǹbá wá dé wàhálà òde wọn ò máa fún wọn ṣẹṣẹ ṣọ́ọ̀ṣì wọn ò máa fún wọn ṣẹṣẹ mọ́sálásí wọn máa gbáwẹ̀ dákun torí Ọlọ́run ló jẹ fún aláàjẹ ó fún aléwé ó fún alégbò bàbá gbádùn alégbómu àwa la gbàgbàgbọ́ fúnra Ọlọ́run afẹ́fọ́ Ọlọ́run ṣẹṣẹ pé kó wá ṣẹ̀ṣẹ̀ wá tọ́jú wa fúnra rẹ̀ níbi àwọn èèyàn Ọlọ́run fi dé wọ́n fẹ́ẹ́ lé pé kó lọ́ọ́ bá wọn ṣe ráìsì kó tún máa nu àwọn ẹnu rẹ̀ káàkiri máa nu àwọn láìsọ ọmọ owó Ọlọ́run sì ti bọ̀ láìka ọ̀ yàtọ̀ sí ewúrẹ́ gan Ọlọ́run fún ọ̀nà ewé tí ó jẹ hàn ewúrẹ́ àwọn ẹran Ọlọ́run fi ewé tí wọ́n gbọ́dọ̀ jẹ hàn wọ́n poison tí ewúrẹ́ bá ti fẹ́ nù kò ní jẹ ẹ̀yin ẹ̀dá wò tẹ́ bá délé ẹ̀ bá ń ṣe ewúrẹ́ ẹ jẹ́ ewé làpálàpá ẹ̀dà fún ewúrẹ́ kò ní jẹ ewé làpálàpá iná pèlè ewé àkọ̀tì wọ́n ní bí ewúrẹ́ bá jẹ jẹjẹrẹ bá débi ewé àkọ̀tì àgùntàn bá jẹ jẹjẹrẹ bá débi ewé àkọ̀tì a sì kọ́tì ilé ewúrẹ́ bá làpálàpá gbé ewúrẹ́ ò gbọ́dọ̀ jájẹ ẹsẹ́yìn gbọ́ pé ewúrẹ́ jẹ làpálàpá rí ṣé bọ́lá ló fi hàn án tó bá jẹ́ yọ́ hàn wọ́n lè mọ̀ ni àwa èèyàn sì ń jẹ́ kò lè hàn wá lè mọ̀ à ń lò fóògùn Ọlọ́run ló fún àwọn bàbá lọ́gbọ́n o kí n wá sọ pé ọgbọ́n tó lọ fún bàbá mi o àjẹpọ̀ mú gọ̀ ni bẹ́ẹ̀ sì rí mi gẹ́ mọ́ rí mi o òwe mo sọ fún wọn pé oṣù ọ̀sá o wọn pé ọmọ ṣẹ̀sìn rẹ o mo ṣàlàyé fún ọ ni ìwọ tó bá wá ń régún lójú oorun
tẹ àbẹ́gún náà lójú oorun ọ̀nà yòówù tó gbà rí eégún lójú oorun àlàyé tó wà ń bẹ̀ ni pé àkọ́kọ́ náà kọ́kọ́ lọ fi aṣọ sí sàrà aṣọ kódà pàápàá jùlọ ẹ̀pọ̀ bá daṣọ bóra sùn jọ̀hún aṣọ tó wọ̀ tó fi lálàáhùn àtàṣọ bẹ́ẹ̀dì rẹ ó bá tó láṣọ tó dà fi kún gbàdúrà sí lánàá ẹ̀sìn rẹ torí àwọn èèyàn wa àti kídà ń papa nínú ọkàn òye wa mọ́ àìfàìmọ̀kan àfihàn ara wa lè mọ̀ ọ wà lọ rèé bo oníbàárà bọ́ọ̀ bá sì mọ̀ pé ò lè bo oníbàárà bí ọba wà try gbìyànjú kó o sun aṣọ yẹn ná tàbí kó o bò mọ́lẹ̀ aṣọ báyìí táwọn bá fẹ́ lọ gbégún jọ wọn ni ẹja lọ tẹ aṣọ ní ẹni bá ti wọṣọ ó ti gbégún kódà ìgbàgbọ́ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ni pé eégún ní kálukú gbé kẹ́yìn bí wọ́n bá ti fẹ́ sìnkú wọ́n yí aṣọ mọ́ ni wọ́n yí aṣọ mọ́ kítíkítí ẹ lọ bèrè lọ́dọ̀ bàbá wa wọ́n gbẹ̀ tí ọ̀ eégún ní kálukú gbé káfẹ́ tí ọ̀bá rẹ̀ ní sẹ́lókù wọ́n padà yí bá sọ báyìí wọ́n tún so ní ìwọ́n so lọ́hùn yóò kú kó dúró ni kò ní lè fọ́ mọ́ ó ti dégún ọ̀run ẹ gbọ́ mi yé kéèyàn lọ fi aṣọ sí sàrà bọ́ọ̀ bá mọ̀ pé ọmọ ilé-eégún kan tó lè pé ẹ bá ń kóbì ẹ bá ń ṣe gbàsàwò kì í ṣe dandan tí ẹ̀sìn rí ọba jọmọ́ àmọ́ ń tọ́ wá lè sáré ṣe tí àìmọ̀ tí kíní tó rí àpẹẹrẹ ń bá ti dá wàhálà sínú ayé rẹ tọ́ọ̀mọ̀ option tí mi ò fún yín èyí tí bàbá mi fi hàn mí ni o bẹ́ẹ̀ bá tó ní pélé yun náà ẹ̀bọ tún ni téèyàn bá ń lálàá pé òun rí eégún lójú oorun pé yóò ti ní rí ọwá ti da ìdààmú sínú ayé rẹ̀ yálà ó ṣẹ̀ṣẹ̀ lálàá yẹn ni kò tètè mọ̀ láti mójútó ti dá wàhálà sí lára àbí kódà mo ti rẹ́ni tẹ́ gbá sọ́dọ̀ mi rí ọlọ́lá pé òun rí eégún lójú oorun eégún wà náà ìgbà tí ó dojú ayé kì í ṣe fíìmù Ọlọ́run ọba tó dá mi ń gbọ́ bóyá nìyẹn náà lè láǹfààní àti mọ gbọ́ mi wọ́n nà lójú eégún nà lójú oorun gbà tó dé lójú ayé ojú àpá ọ̀rẹ́ òun gbogbo ara rẹ̀ ló lé fọ́rẹ́ ṣùgbọ́n tá a bá sọ fún àwọn bàbá wọn ní mímọ̀ nínú àwọn ẹ̀sìn wọ́n lè lálùjànú lọ́wọ́ àtàlùjànú àti eégún èwo náà ní kankan bá a ṣe gún ọ̀run bá a ṣe gún ayé Ọlọ́run níjẹ́ kankan náà yìí ń bẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá fún lẹ́rọ̀ ẹ̀rọ la ṣẹ̀ṣẹ̀ ṣe fún lójú kínní ìró gan ni tí ó sunkún dọ́dọ̀ mi dàgbàlagbà ara ríro gbogbo ojú ọ̀rẹ́ ní ta ìgbà àwọn fata rẹ̀ wọ́n sì nà látọjú oorun ni wọ́n nà látọjú oorun ni tó náà kọ́ ni pé téèyàn bá wá lè jẹ́pọ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní tí àwọn bàbá wa máa ń ṣe ìlú yòówù tó bá wà ó rí ẹyin bá ṣe ọ̀bá rẹ̀ ẹyin ìbílẹ̀ lu ẹyin agric ẹyin lẹ́yìn jẹ́ ó sì ẹyin ẹyọ kan tó bá ti ṣe é bàbá mi ni máa ń ṣe bẹ́ẹ̀ bàbá mi ìbàrẹ̀ bọ́ lọ́hùn bèèyàn àdásí ní hùmọ̀ bá gbọ́dọ̀ hùn yàn bàràmọ́sí ògùn rẹ̀ gbẹ̀jì ìbàrẹ̀ o wọ́n wà á mú ẹyin adìẹ àmọ́ ẹyin adìẹ ìbílẹ̀ ni bàbá mi máa fi ṣe torí ẹ̀yin tẹ́ ẹ lè mọ̀ sí nílé tẹ́ ẹ wà lájò arárọ̀ mi kì í gbájú Ọlọ́run jẹ́ kára ọ̀rọ̀ gbogbo yín lẹ́kẹ̀ẹ́rì oko délé ẹ̀ ní gbé sájò tọmọtọmọ ẹyin adìẹ ìbílẹ̀ tàbí kẹ́ ẹ wá ẹyin nígbà èmi náà máa ń lọ sí òkè òkun díẹ̀díẹ̀ ẹyin adìẹ èèbó wà tó dàbí tìbílẹ̀ tó white báyìí ìní kẹ́ ẹ wá ó máa ń funfun dáadáa bá bí ẹyin ìbílẹ̀ lórí ẹ wá sè tó bá ti jiná ẹ wà mú dání ìwọ ọmọ Yorùbá ó wá sọ pé omi tá a bá fi sẹ́yìn adìẹ kì í mọ́ lára ẹ gbé tó bá ti yọ ẹyin yẹn ní gbígbóná ìmídélé náà lómi yọ gbẹmọ lára gbogbo aburú ara mi kó kú o gbogbo aburú ara mi kó kú o gbogbo aburú ara mi kó kú èèyàn wà ẹ jẹ ẹyin tèpótèpó tó bá tutù ni èèyàn jẹ ẹyin yẹn tèpótèpó tó bá tutù ìgbà náà lọ́hùn wọn a máa gbà àwẹ̀ máa gbàdúrà sí sọ́nà àwọn bàbá wa ní Ọlọ́run bẹ nípa gílíǹtì ẹ bá ra gílíǹtì nìsín yóò mọ èèyàn hẹrẹ ni kò ní lè sáré kò ní gbìyànjú kankan ẹ farabalẹ̀ wá àdá ẹ lọ má dá ẹ tó bá ẹ wà farabalẹ̀ wo bí orí rẹ wà báyìí nílá gílíǹtì ni òfin wo dá gílíǹtì ọ̀wọ́n torí àwọn ṣe ẹgẹ́ ti bá nìsín àmọ́ àwọn tẹ́ ń pè lálẹ́ gbà nílọrin tẹ́ ẹ bá rí àwọn ń bí ní kọ́lá sọmọ àwọn nígbà bẹ pé eré bó ṣe ní odò ni ó ti bẹ́ síbẹ̀ àgílíǹtì ẹ̀họ́ o ní wọ́n fi Yorùbá fi pòwe pé Ọlọ́run ń bẹ Ọlọ́run gbà mí lẹ̀ nípa gílíǹtì ló jẹ́ kó agílíǹtì ọ̀pọ̀ aláwòrán àbí ọ̀pọ̀ yẹ̀jú ní gbọmọ àwọn àlà ẹ̀yìn ẹja ṣèṣe àwọn ọmọ Yorùbá
Olúwa wà pẹ̀lú gbogbo wa o àní tójú oorun dójú ikú o dìgbà kan náà o. Orúkọ tèmi là Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì ọmọ wọn l'Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá ti dé Ògbómọ̀ṣọ́ ẹ kàn gbé lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́, Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ló mẹ́rin wà pẹ̀lú wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ ìbánisọ̀rọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ètí mo sọ yìí. Àbí o tiẹ̀ wá fẹ́ tún béèrè lórí nǹkan míì tí ò yí ọ tó, ẹ pè mí sórí aago mi 082 335 80664. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 082 335 80664. Ṣé nọ́mbà mi ní 082 20 40 59 54 082 20 40 59 54. Ó dìgbà kan náà. Àlàáfíà Ọlọ́run fún yín o.